ẹ̀yin ènìyàn wa, wọ́n dáná sun àwọn agbésùmọ̀mí. Wọ́n mú àwọn agbésùmọ̀mí báyìí tí ọwọ́ bà, àti ọkọ̀ wọn àti mọ́tòsáìkù wọn, gbogbo ẹ̀ ni wọ́n dáná sun. Bó ṣe dá gẹ́lẹ́ nìyẹn. Àní tí ọwọ́ bá ti bà wọ́n, ẹ má ṣe fọ́nrán wọn mọ́. Ẹ má kó wọn wá mọ́ wípé àwọn rèé o, a ti mú wọn o, ẹ ṣèdájọ́ ọwọ́ fún wọn. Ṣé rí àwọn tí ọwọ́ bà yìí ní ìpínlẹ̀ Kwara lọ́wọ́ ti bà wọ́n o, wọ́n dáná sun wọn ní láàyè. Wọ́n mú wọn báyìí, wọ́n kọ́ yọ àdá tí wọ́n ń ṣá wọn lékìrí lékìrí ni wọ́n wá mú wọn ni wọ́n dáná sun wọn. Nǹkan tó yẹ gan lélẹ́yìí, bó ṣe yẹ kán máa ṣe fún wọn láti yọ ọjọ́ yìí nìyẹn. Ẹ wo gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì wa yìí wípé irú àwọn nǹkan bẹ́ẹ̀ a kì í lè máa mú wa lórí YouTube. Ẹ lọ sórí Telegram, ẹ rí níbẹ̀. Àti ọkọ̀ wọn tí iná yẹn tó ń jó, wọ́n ti lọ ń kó igi gan, igi tí wọ́n fẹ́ fi sun wọ́n àti ìkoríko gbogbo ẹ̀ ni wọ́n ń kó lé wọn lórí tí wọ́n ń sun wọ́n láàyè. Tó bá yẹ pé báyìí ni wọ́n ṣe ń ṣe fún wọn láti yọ ọjọ́ yìí ni, kò ní sí agbésùmọ̀mí kankan mọ́ nínú ìlú. Kò ní sí agbésùmọ̀mí kankan mọ́. Ẹ̀rù á ti bà wọ́n wípé ará ìlú gan ti yarí. Àwọn ará ìlú gan ti wá bínú tán báyìí. Wọ́n ta tán sí wọn lọ́rùn ní wípé ẹ wò gbogbo ilé tẹ́ ti ṣe sẹ́yìn yẹn, àwọn ò lè faradà mọ́. Àwọn ò lè faradà mọ́ sẹ́, a ní àwa la máa gbára wa. Àwa náà la gbọ́dọ̀ ṣí ọkọ̀ akin ká dira wa mú ní ìletò sí ìletò. Ẹ jẹ́ ká kóra wa jọ, ẹ má jẹ́ ká máa wá gbọ̀n fún wọn mọ́. Èyí tọ́wọ́ bá ti bà, ìbá jẹ́ yọ̀kan, ìbá jẹ́ méjì, ẹ ṣe kinní yẹn fún. Ẹ wo tẹ́ ẹ bá rí nǹkan tán ṣe fún wọn, ìròyìn ò tó àfojúbà. Àfẹ́ni tó bá fojú ẹ̀ rí fúnra ẹ̀ báyìí, tẹ́ ẹ kọ̀nfàmù ẹ̀ báyìí. Ibo lẹ́dẹ̀ ti fẹ́ kọ̀nfàmù ẹ̀, ẹ lọ sórí Àṣàkẹ́ Telegram. Àṣàkẹ́ Telegram, ẹ lọ síbẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá ní Telegram wa, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tó wà lọ́wọ́ yín yẹn, ẹ̀yin ẹ lọ sórí Telegram kẹ́ fi lọ wò níbẹ̀. Ẹ̀yin tẹ́ bá ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa sọ́wọ́, kẹ́ ẹ wo itú tí wọ́n pa, tí wọ́n fi wọ́n pa. Kò sójú àánú mọ́, ojú fojú, ẹ̀jẹ̀ fẹ́ jẹ̀ ní báyìí. Fire for fire ni, iná fún iná ni. Bó ṣe yẹ kí wọ́n máa ṣe fún wọn nìyẹn. Wọ́n dáná sun wọ́n ni o, bó ṣe dá gẹ́lẹ́ nìyẹn. Irú àwọn tí wọ́n ní wọ́n mú Àṣàrù Àlùkùídà tí wọ́n gé orí olùkọ́, irú nǹkan tó yẹ kán ṣe fún wọn ni. Wọ́n ò tẹ́ ẹ nílò láti gbé wọn lọ ilé ẹjọ́. Ó yẹ kí wọ́n ṣerú ìdájọ́ yìí fún wọn ni. Àwọn tó kù wọ́n á lè sá sẹ́yìn. Ẹ̀yin ènìyàn wa, ẹ wo ọwọ́ ń bà wọ́n gidi báyìí o. Àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n jẹ́ ọmọ ogun ni o, tí wọ́n kì í ṣe boko repentant, àwọn gan ti bínú tán. Èyíkéyìí tí ọwọ́ bá bà nínú àwọn agbésùmọ̀mí, wọ́n ń ṣe oró gidi ni wọ́n ṣe fún wọn bí agbọ́n. Ní Gambia nǹkan tí wọ́n ṣe fún wọn nìyẹn. Tẹ́tẹ̀rí ti Gambia yẹn, agbésùmọ̀mí tí ọwọ́ bà ń bẹ̀, láàyè báyìí ni wọ́n gé etí ẹ̀. Wọ́n fi sí ẹnu ẹ̀ pé kó máa jẹ. Etí ẹ̀ tí wọ́n gé yẹn, wọ́n kì í bọ̀ lẹ́nu pé kó máa jẹ. Wọ́n mú etí ẹ̀, wọ́n rẹ́, wọ́n so ọwọ́ ẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n ti so, wọ́n mú etí ẹ̀, wọ́n rẹ́. Wọ́n mú gbogbo ẹsẹ̀ ẹ̀ báyìí, lékìrí lékìrí ni wọ́n rẹ́. Láàyè, wọn ò pa kán tó rẹ́ o. Láìfù lójú ẹ̀ báyìí ni wọ́n rẹ́ etí ẹ̀. Fọ́nrán yẹn náà ó wà nínú Àṣàkẹ́ Telegram. Àwọn nǹkan tó yẹ kí wọ́n máa ṣe fún wọn ní láti lè fi jẹ́ kó mọ̀ wípé àní ẹ̀yin kinní burúkú yìí, ìwà burúkú lẹ̀ ń hù. Jàgídíjàgan ni yín, ilẹ̀ lẹ fẹ́ gbà. Ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ẹlẹ́ṣọ́ ààbò wa, jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká mójútó ìlú wa. Ilẹ̀ ni wọ́n fẹ́ wá gbà o. Ẹ̀yin ènìyàn wa pátápátá ni a kí yín o. Tẹ́ kí wa fún ti ayẹyẹ ọjọ́ ìbí Àṣàkẹ́ ọmọ yín. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa pátápátá ni a kí, ẹ ṣé gan ni. Ẹ̀yin tí ẹ fi ohùn ránṣẹ́ sí wa, ẹ̀yin tí ẹ fi àtẹ̀jíṣẹ́ tẹ́ ẹ fi ṣọwọ́ sí wa, gbogbo yín pátápátá ni a kí, ẹ ṣé gan ni o. Ìgbà ọdún kan ni, ojú gbogbo wa á máa rí ọdún o. A ní fi lè ṣe àṣemọ́, a ní gbúrò aburú sẹ́nikẹ́ni wa o. A máa gbúrò ara wa láyọ̀ àti àlàáfíà o. Ẹ̀yin tẹ́ ẹ rántí tẹ́ ẹ pè wá, ẹ ṣé gan ni. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ tí ìrántí náà, gbogbo wa pátápátá náà ni a kí, ẹ ṣé gan ni o. Àmọ́ lóore o. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ sọ wípé ẹ fi ẹ̀bùn ọjọ́ ìbí ṣọwọ́ sí wa náà, à ń retí yín o. Ẹ ṣé gan ni. A ní dààmú. Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ o. Ọmọ yín ni o. Ọmọ ọlọ́jọ́ ìbí ló ń kí yín o. Àṣàkẹ́ TV Show. Ẹ ṣeun.
ẹ̀yin ènìyàn wa pẹ̀lú rògbòdìyàn tó ṣẹlẹ̀ lóṣogbo pé à ń mú update wá fún wa láti ọjọ́ ajé tí àwọn kan ti kóra wọn jọ àwọn jàǹdùkú tó ti ń yìnbọn kiri láàrin ìlú ṣe mọ̀ pé àná ọwọ́ bà Saheed bí ọwọ́ ṣe bà Saheed ọba Àtaọjà ọba Òṣogbo Àtaọjà wọ́n ti gbéra lọ sí ọ́fíìsì àwọn NURTW wọ́n ti lọ sí ìsì ẹ̀ fọ́nrán yẹn lẹ̀ ń wò yìí jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa rí bí ọba Àtaọjà bí wọ́n ṣe gbéra lọ sí ọ́fíìsì àwọn NURTW tó wà lóṣogbo torí ibẹ̀ ní gbogbo rògbòdìyàn yẹn ti ń ṣẹlẹ̀ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí. Ẹsí ẹ̀kùn bẹ̀rẹ̀. Sáré mọ́ ẹ̀kùn bẹ̀rẹ̀ sí. Ṣá, Máṣà. Wọ́n tẹ̀ lò bí ìgbẹ̀. Wọ́n bá bí jẹ́ gan. Ọgbọ́n sí gan. Kámẹ́rà ọ̀gá wa kí ó dé àdìláyé nígbà ìbá jẹ́ o yẹ́nyẹ́ ọ̀rọ̀ fìdí bí dé kí èmọ́ ogun láti ìdẹ́ kí èmọ́ ogun ní orí náà wò ló ṣé bá wa rí bẹ́ẹ̀ yẹn tírùkọ báyìí bá ń ṣẹlẹ̀ kí wọ́n máa jẹ́ kó máa fẹ̀ kí wọ́n tó bá máa pa iná ẹ̀ eléyìí tí ọba ṣe yìí wọ́n gbìyànjú ẹ ṣe gan ni wọ́n ní ọba tó jẹ tí ìlú tòrò orúkọ ẹ̀ ò ní parẹ́ èyí tó jẹ tí ìlú dàrú náà orúkọ ẹ̀ ò ní parẹ́ ọba bá lórí ohun gbogbo ni gbogbo àwọn nǹkan bá wọ̀nyí ẹ̀yin ọba wa ẹ máa bá wa tètè bomi pa á ẹ má máa jẹ́ kí àwọn olóṣèlú kí wọ́n máa yàn lé yín lọ́wọ́ àwọn olóṣèlú kí wọ́n máa lo àwọn ọ̀dọ́ láti máa dànù ìlú rú àwọn agbèrò lọ́tùn lósì àwọn náà ni wọ́n máa ń lò òun nìkan tó ń ṣẹlẹ̀ lóṣogbo yẹn àdúpẹ́ wípé ọba Àtaọjà wọ́n ti dá sí àwọn lẹ́rí tán nísì yẹn bákan náà ni ẹ̀yin ènìyàn wa ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dábàá àwa ara wa àláàánú ara wa ìjọba ń ṣe títí ẹ̀ lóòótọ́ ojúṣe ìjọba ni láti la gọ́tà ṣùgbọ́n ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí láńlẹ́dì lẹ́ ń wò nínú omi yẹn o òjò rọ̀ ó ń kó àwọn tẹ́nàtì lọ láńlẹ́dì dẹ̀ gbéra ó fẹ́ lọ gba owó ilé so àwọn owó tí wọ́n ti gbàgbàgbàgbà wọn ò tún lè ṣe ìjọba náà wọn ò la gọ́tà àwọn tẹ́nàtì ń jẹ ìyà wọ́n ń gbọ́n omi jáde láti inú ilé èyí tó wà ń ta gan ń wọlé àtẹ̀wá mọ ilé tí wọ́n ń gbọ́n nú ẹ̀ bóyá ti ẹnu ọ̀dẹ̀ ni kí wọ́n gbọ́n ní o bóyá ilé tó ti wọ inú yàrá ìbùsùn ni kí wọ́n gbọ́n o nínú bí wọ́n ṣe ń gbọ́n omi yẹn nínú òjò yẹn ni láńlẹ́dì dé ló lóun fẹ́ gbowó ẹjọ́ tó bá jẹ́ yìí kọ́ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí àwọn tẹ́nàtì sọ. Muna see the kind water wey landlady get mind pull leg dey come demand for house rent. Muna see water. Muna see water. See water. She get mind pull leg for this kind water dey come demand for house rent. See landlady. Muna see her. Dey come demand for house rent. Get mind dey come demand for house rent. Get mind dey come demand for house rent. For enter water, enter this kind of water, they come here, come demand for house rent. Wicked landlady. Wicked landlady. Ẹ̀yin ènìyàn wa, tó bá jẹ́ ẹ̀yin ni tẹ́nàntì, lẹ wà nírú ipò tí àwọn ayálégbé yìí wà, tí ìyá onílé dẹ̀ fẹ́ wá gba owó, kí lẹ máa ṣe o? Ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Ṣe rí pé wàhálà gidi lélẹ̀ ṣe rí pé ìlú ò dáa àwọn adarí wọ́n ń ṣe títí wọn àwa ara wa gan ìjẹ́ aláàánú ara wa
lóòótọ́ wọ́n máa sọ wípé àṣebí owó ní tẹ́nàtì fi kọ́lé ṣùgbọ́n nígbà mìíràn náà ó yẹ ká máa ṣàánú ara wa. Gbogbo àwọn ibi tó yẹ kí wọ́n la ojú gọ́tà sí tó òjò bá rọ̀ kó máa gbabẹ̀ kọ́nà máa kọjá gbogbo ẹ̀ ni wọ́n dípa. Wọ́n ti kọ́lé sí gbogbo ẹ̀, kò sójú gọ́tà, kò sí pé tí òjò bá rọ̀ omi á máa ṣàn gbabẹ̀. Gbogbo ẹ̀ ni wọ́n ti block. Àwọn ilẹ̀ tó yẹ space àyè tó yẹ kán fi sílẹ̀ àlàfo gbogbo ẹ̀ ni wọ́n ti fi kọ́ ṣọ́ọ̀bù, gbogbo ẹ̀ ni wọ́n ti fi kọ́ ilé. Lẹ́kì rèé o, ẹ wo bí ìgboro inú Lẹ́kì ṣe rí. Áìláńdì náà fọwọ́ ra kú. Tó ti wá ti bó sásìkò òjò wáyé, gbogbo àwọn tó wà ní eré àbò nìyẹn náà, gbogbo àwọn ní eré àágúngí nǹkan kan, oníkálukú wọn ló ti tó fọ́, wọ́n máa fọwọ́ ra mọ́tò wọn fọwọ́ ra kẹ̀nú. Mọ́tò nígbà dry season, kẹ̀nú rainy season. Inú ẹ̀dẹ̀ nínú ọkọ̀ sí, àjọ máa máa ṣe wà láì. Àwọn òyìnbó lọ ní hurricane tó mi máa yalù wọ̀. Níbi lójó bá ti rọ mí yalù wá ni. Àwọn fúnṣì náà kì, àwọn kan báyìí wà láì. Ibi tó dùn dé ni pé nígbà rainy season, ẹni tí ò ní swimming pool Ọlọ́run máa ń jogún swimming pool. Nínú ilé wọn bá látòrí bẹ́ẹ̀dì, wọ́n rọ́ọ̀lù pool, wọ́n dẹ̀ tó padà sórí bẹ́ẹ̀dì. Áìláńdì olówó fowó ra kú, mo dúpẹ́ pẹ́ òkú. Ọlọ́run ń gbọ́. Kódà ní mainland yìí sì wọ́n jẹ ń bẹ̀. Ní mainland wọ́n jẹ nú ẹ̀. Ẹ lọ wo Maryland bridge àbí bí odò Ògùn. Ọlọ́run fowó ra kú. Áìláńdì bó ṣe jẹ́ nìyẹn. Mo dúpẹ́ situation report tí mo ní kí n mú wá fún yín nìyẹn. Báwo ló ṣe rí lọ́dọ̀ tí já mi sí ní comment section? Báwo ló ṣe rí lọ́dọ̀ ẹ̀? Mélòó ló ní gbé lọ́nú àwọn ẹbí ẹ̀? Àwọn mélòó ló lọ sí? Kíṣìn mélòó ló lọ sí? Gbogbo nǹkan mélòó ló lọ sí? Lọ́dọ̀ tèmi, mo gbé mọ́tò mi jáde lọ́jọ́ kan. Ẹni wọn padà kó ní máàpù náà tó bá fẹ́ bá tiẹ̀ jẹ́. A sọ fún ẹ pé short cut rè, a lè já sínú odò Ògùn. Mo ṣe sọ fún mi pé kí n gba bí màá já sí coastal road ní ẹ máa díà. Mo wọnú omi àrè máa bọ̀. Máa díà. Mo ké ìgbà tí máa jáde mọ́tò mi ó change sound mọ́tò tó dùn rúùmù wọlé. Ó bẹ̀rẹ̀ sí dún kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ Áìláńdì ló fẹ́ ra kú. Ẹ̀yin náà ṣe bá wa rí ẹ̀yin ènìyàn wa situation report náà là ní ká mú wa fún wa bí ìgboro ṣe rí. Ẹ jọ̀ọ́ ṣérú eléyìí ṣó dáa. Ẹ wò ó, wọ́n ní ẹni tó ò ní swimming pool tẹ́lẹ̀ tó bá di ìgbà òjò Ọlọ́run á kọ̀ jogún swimming pool fún. Ṣáyé leléyìí. Ẹ wò ó, Áfíríkà kan lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ yìí o. Ṣé rí bí wọ́n ṣe ń ṣe ọ̀nà sí àárín ìlú àdúgbò táwọn èèyàn ń gbé. Ẹ wá wo Lẹ́kì, ẹ wo Áìláńdì. Ṣé ẹ mọye owó tán fi ń ra lé síbẹ̀? Wọn ò lè ṣe drainage fún wọn kí omi máa rí bí gbà kọjá. À ń bọ̀ sí bọ́sí, à ń bèlè ń tà sí Ajégúnlẹ̀, àwọn ibi tí mẹ̀kúnnù ń gbé. Ṣé bí a fẹ́ máa bá a lọ leléyìí? Ṣé bí Áfíríkà kan leléyìí? Mo wípé àwọn èèyàn wa tó wà ní Europe, tó wà ní àwọn orílẹ̀-èdè káàkiri, àwọn ọ̀dọ́ wọn gan máa dájú gbogbo ilé tí èmi fi hàn wáyé. Ṣé bí Áfíríkà kan leléyìí? Àwa tá a ní nǹkan àlùmọ́nì kí ló dé tí àwọn adarí wa náà ò ṣe títí wa kó rí báyìí? Èló ni wọ́n fẹ́ fi gbẹ́ gọ́tà pẹ̀lú gbogbo allocation tó ń wọlé? Àwọn nǹkan àlùmọ́nì wa tí wọ́n ń tà kí ni wọ́n fi ń ṣe? Áfíríkà kan lẹ̀ ń wò yìí o, àdúgbò lẹ̀ ń wò yẹn o, bí wọ́n ṣe ń ṣe tí wọ́n ń dá ọ̀dà sí, tí wọ́n ń ṣe oríṣiríṣi. Ẹ wá wo ọ̀dọ̀ títí wa, kò sí good plan kan, wọn ò ní plan kan, kò sí àlàkalẹ̀ gidi kan báyìí pé nǹkan tá a ní ta fẹ́ ṣe fún ará ìlú lélẹ̀, àǹfààní tí ará ìlú máa jẹ ní tá bá débẹ̀. Ǹjẹ́ àwọn ará ìlú gan, ǹjẹ́ àwọn gan máa ń béèrè àtẹ ẹ bá débẹ̀ kí lẹ fẹ́ ṣe fún wa o? Ǹjẹ́ wọ́n ní template wípé template rèé o, àwọn kan tá a fẹ́ ṣe ní tẹ́ bá dìbò fún wa o? Ṣé ará ìlú gan máa ń béèrè lẹ́yìn wípé ẹ ṣáà ti fún wa lówó? Ọba ti lè fún wọn ní 5,000, 10,000. Àsìkò tó yẹ kí wọ́n máa béèrè àwọn nǹkan tí wọ́n á ṣe fún wọn, nǹkan báyìí la fẹ́ kẹ́ ṣe fún wa, kí wọ́n dẹ̀ hold wọn responsible, kí wọ́n hold wọn wípé nǹkan báyìí ẹ gbọ́dọ̀ ṣe, tẹ́ ẹ bá ṣe ǹjẹ́ wọ́n ń béèrè? Wọ́n ń béèrè 5,000, 10,000 tó bá ti fún wọn owó ìdìbò. Tó bá wọn á di lẹ́yìn ọdún 4 àwọn náà láti máa wá sọ̀rọ̀ wípé ìyà ń jẹ àwọn. Ẹ wo bí ìlú ṣe dà. Ọlọ́pàá lẹ̀ ń wò yìí, ẹ wo ọlọ́pàá yìí. Kò sí ni kí ìwé ẹ pé wọ́n á rí ẹ̀sùn kà sí ẹ lẹ́sẹ̀.
kí ló dé kẹ́yọ̀ kàn gbé mọ́tò kọjá kí ìwé ẹ̀ dẹ̀ pé kọ́ ní kó máa ti san 45,000 naira. Ẹ jẹ́ ká fi ohùn sí kẹrí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ará ìlú àtọlọ́pàá o. No be me talk, na your IG you go ask na, because no be me put the law. Your IG put law. Okay? Yeah. No, but you asking me wetin I talk for tinted permit. Why I go peel am whereas I have the permit here. This is what is it called? Owerri Road. Owerri Road, Onitsha, Owerri Road. I have the permit here. I have the permit, I have the medical report, and the officer ordered me to peel my tinted glass. I was asked to peel it. Whereas I have the permit, I have the medical report that was attached to it. Okay. I'm not recording anything. I'm discussing with you. I'm discussing with you. So I'm not recording. See my hands. So which is then I have the permit. Why should I peel it? Why should I peel it? Let me understand you. Why should I remove my tinted whereas I have all the documents? So you people just took 40,000 from me just for formality's sake. Yeah, for your state headquarters at Oka. That is where I obtained this tinted permits. Who gave that law? After the law, you people will now implement another one. Who gave the law that once you have tinted permit, tinted, you should have the permits? Who gave them? Is it not sending you people? Your officer. So why telling me to peel the tinted permit that I have with the full documentation? Why should I peel it? Why should I peel it with the full documentation that I have here? So the money you people took from me is for what? Don't worry. All right, this situation right now. This is tinted, and I have the permit of this. Now you have said that Mr. Felix Omotosho told me to go. Why Ogoni? Good day. Ogoni insisted that I should be here. Ogoni, good day. Insisted that I should be here. Now I have all the papers, even them. All right. Okay. I should remove my spec. Okay. Gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ṣó bójúmu kò sí ni wọ́n ṣàfẹ́ gba owó ni nígbà tó yẹ pé owó tí wọ́n ń san fún wọn gan kò kájú nǹkan kan èló ni wọ́n ń san fún ọlọ́pàá àwọn owó tí wọ́n ń gbà wọ́n yẹn òun náà fi ń gbéra ṣó bójúmu ṣó dẹ̀ da ó túbọ̀ ń ba ìlú jẹ́ ni àwọn tí wọ́n jẹ́ jàǹdùkú àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n á gbà kọjá tó bá ti lè fún wọn lówó tó ti bribe wọn tó ti lè gba àbẹ̀tẹ́lẹ̀ ó parí bó ṣe rí nìyẹn torí báwo ni gbogbo àwọn ìbọn oríṣiríṣi tí wọ́n kó wọlé wọ̀nyí báwo ló ṣe ń wọlé ṣé wọn kì í gba ẹnu bodè kọjá ni ṣé wọn kì í gbẹ̀gbẹ́ ọlọ́pàá kọjá ni èyí túmọ̀ sí wípé tán bá ti lè fún wọn lówó kò sí nǹkan tó ní lè gbé kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn dídá fi ń sọ fún wa nìyẹn wípé àwa ìran Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa lórí ìkànnì wa àá máa mú wá fún wa àá máa là wá lóòyẹ̀ láti lè jẹ́ ká jí lójú oorun wa àwọn ọ̀kọ̀ọ̀kan wà tó lọ déédéé tó jẹ́ pé lọ́ alágbàáyé wọ́n ti kọjá gidi àwọn ilẹ̀ wa tó ẹ̀kọ́ fi máa dá oko káwọn èèyàn máa rí oúnjẹ jẹ wọ́n ti fi kọ́ ilé ìjọsìn kọ́ oríṣiríṣi tán. ìjọba àpapọ̀ bọ́jẹ́ẹ̀tì èyí tẹ́ ẹ bá wo ètò tá a ṣe níjẹta 8.5 billion òun ni wọ́n fi renovate ilé ìjọsìn àti mọ́ṣáláṣí ìròyìn yẹn wà lórí Àṣàkẹ́ TV News ilé ìjọsìn 7 wọ́n fẹ́ fi 1.9 billion renovate ẹ̀ mọ́ṣáláṣí 52 52 mosque wọ́n ní wọ́n á fi 6.14 billion ni wọ́n á fi renovate ẹ̀ àwọn mọ́ṣáláṣí wọ̀nyí kò wá sí ẹyọ kan nínú ẹ̀ tó wà ní South West gbogbo ẹ̀ North ló wà Kano Jigawa Taraba gbogbo àwọn mọ́ṣáláṣí yẹn
Òkè Ọya ló wà, ó wà ní north. Owó tó yẹ kán fi kọ́ ilé iṣẹ́, owó tó yẹ kán fi ṣe drainage, owó tó yẹ kán fi ṣe iná, owó tó yẹ kán fi ṣe ètò ààbò, wọ́n yẹ fi kọ́ mọ́ṣáláṣí, wọ́n á dẹ̀ ti fi renovate àwọn ilé tó yẹ kán renovate. Ṣé bí wọ́n ṣe ń ṣe lágbàáyé nìyẹn tí ìlú ń dà? Ẹ̀yin ènìyàn wa lórí ìkànnì wa níbí ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show lórí news wa asaketvnews.com. ẹ̀yin tẹ́ ẹ ti ń ka news wa àkíyín, ẹ máa bá wa fi kọ́mẹ́ǹtì yín síbẹ̀. Gbogbo àwọn nǹkan tá à ń sọ wọ̀nyí ó wà lórí ibẹ̀, kẹ́ ẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́. Òun náà lẹ́ ń wò yẹn, iye owó tí wọ́n fẹ́ fi renovate, wọ́n fẹ́ fi tú ilé ìjọsìn àti mọ́ṣáláṣí ṣe. Kí ni àǹfààní tí ará ìlú ń jẹ? So àwọn tó ń dá ilé ìjọsìn sílẹ̀ àbáwọn tó dá mọ́ṣáláṣí sílẹ̀ wọn ò lè renovate ẹ̀ fúnra wọn. Ṣé ìjọba ló yẹ kó renovate mọ́ṣáláṣí àti ilé ìjọsìn? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ kí wa fún ọjọ́ ìbí àkíyín o, ẹ̀mí wa á máa rọ́dún lágbára Ọlọ́run, a ní fẹ́ lè ṣe àṣemọ́ o. Gbogbo wa pátápátá ẹ ṣé gan ni o. Ẹ̀yin tẹ́ ẹ ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa àkíyín o. Ẹ̀yin tẹ́ ẹ ní ẹ máa fún wa ní ẹ̀bùn ọjọ́ ìbí àkíyín o, à ń retí yín o. Ẹ ṣé gan ni. Elédùmarè á máa bá wa bùkún olúkálùkù wa o, a ní dààmú o. Gbogbo wa pátápátá ni a kí wípé a kú ọdún, a kú ọjọ́ ìbí o. Ẹ̀yin tẹ́ ẹ bá Àṣàkẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí àkíwá o, àgbà yín á dalẹ̀ o, ẹ ní dààmú o. Lórí ìkànnì wa náà níbi èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show. Olùdùwà á gbé wa o láṣẹ Ìdùmarè. Àṣàkẹ́ TV show.